ìyá ò gbọ́dọ̀ gbọ́ o èmi ọmọ alàgbà ìjọ àmọ́ ṣá àǹtí Bọ́lálé tí a pè léèyàn àṣeṣe burúkú báyìí lòun náà ṣe ìwé ni wọ́n rán mi kí wá kà l'Ábùjá o iṣẹ́ aṣẹ́wó ni wọ́n fi lò mí ṣùgbọ́n ṣá o àwọn tí wọ́n bá mọ ibi tí ẹgbẹ́ wọn ti là wọ́n máa ṣerú kú ni Ọlọ́run má jẹ́ ń ṣerú ẹgbẹ́ mi o. mo dẹ̀ ti ní kí mi dé wá bá mi l'Ábùjá báyìí o ṣáwa níbi ayé ara wa jẹ́ báyìí kò burú alátiṣe ní màtíṣà rẹ̀. sórí tí wọn ìgò máa sọ pé dẹ́ẹ̀dẹ́ bí ìràwọ̀ wọn ni kò ṣe ní jẹ́jẹ́ náà sọ kí ló dé last week nìyẹn ó ṣe orí fún mi títí mi ìran tí orúkọ tí mò ń jẹ sórí nísìnyí nǹkan tó bá tún bí mi lè pè kí lórúkọ mi ì ní sọ jí rárá. ó Gaskido bó lè sọ̀rọ̀ báyìí Jenny tó ti mọ̀ tí òun ṣe ní tí kì í ṣàná ó yẹ kí ọgbọ́n ti mọ̀ pé ẹṣin lọ́mọ mo rẹ́dì láti fi mí sílẹ̀ kó gbọ́n mi. màá dẹ̀ ṣe kí ni màá gbọ́n ẹ sọ́tún màá gbọ́n ẹ sósì màá tún wá gbọ́n ẹ sáàrin ó mọ kankan tó fi wú mi lórí jù sórí mo yé jù sí ẹ ni wọ́n kàn ṣe kí ni ló kàn ń wọn ó kàn ń sọ ní grab your copy now kí ló dé. fún mi kókó gbé kókó síta fún mi. mo rò pé ó fẹ́ ṣe ìkíni. ṣé kì bá wò. omi pé Jenny kí ló tún sọ̀rọ̀ báyìí. ó yẹ kó o ti mọ̀ àzíjà pé irú owó bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ ni màá fi san fún madam ṣé bó ti mọ̀. Skido ṣé mo ti sọ fún ẹ wípé tó bá fẹ́ máa pè mí sórí aago mi báwo ló yẹ ṣe báyìí wàá ní máa sọ fún mi pé Rosie ṣé Rose bò mi ló ń bò ni àbí ti Rose ló ń bò díẹ̀ sọ wọn kọ fún ẹ o òṣìṣẹ́ ò lè wà lóòrùn kẹ́ni máa jẹ́ wà ní bòjì o èmi ni mò ń fi ara ṣiṣẹ́ fún ẹ o. ó mọ nǹkan kan sórí jẹ́ pé Rose náà ló jù sí mi máa bá ǹzẹ̀ basketball ni àmọ́ tí Rose ò ti jù sí mi yẹn tẹ́ pé wọ́n ló ń jù sí mi jù sí mi kí n jù fún ẹ má bínú dágbé tìyẹn ni má bẹ́ẹ̀ pé ṣiṣẹ́ yìí má bínú ó mọ nǹkan kan next time ò ní rí bẹ́ẹ̀. next time tí ẹ bá ti wá lọ happen màá gbé gbogbo ọjà mi yìí màá gbé lọ sílé ńlá. irọ́ ni tó ẹgbẹ́ tìyẹn ni má ṣe yẹn o ṣòro ọjà ẹ̀ má gbé lọ sílé ńlá rọra gbèrú lọ́dọ̀ tèmi because sórí ọ̀dọ́ ló lè gbádùn ọ̀dọ́ ò lè gbádùn arúgbó àwọn tòkè ọ̀hún mi mọ́ mi sọ débẹ̀ o kò yẹ ìyá máa lọ. gbà kókó jẹ́ kí n gbé lè ṣe mo rò pé òun ṣeré pẹ̀lú owó tó ń béèrè lọ́wọ́ mi. mi ì ṣeré náà. àwa kì í sanwó fún àwọn client wa náà. torí kí ni. ó yẹ kí Rosie ti ṣàlàyé fún ẹ. wọ́n san kọ́kọ́ fún mi náà. ok anyway Rosie làwa máa ń sanwó fún a máa ń sanwó directly sí àkáǹtì ẹ ni so òun ló máa settle ẹ̀yin tiwa ní pé tó bá ti di pé ó fẹ́ máa lọ báyìí kí n fún ẹ ní token amount tó kò máa fi mú cab délé tó ti yẹ. ṣáàtì Rosie yóò tẹ̀ mọ̀ pé èèyàn ní owó èèyàn ní bùkátà téèyàn fowó gbọ́ ẹ́ ó ga o irú kí ni gbogbo eléyìí báyìí. anyway má worry tó ti yẹ Rosie òun máa settle ẹ but ìwọ náà nice sí mi tó mo ti yẹ mo gbádùn ẹ gan so o lè call me anytime tó bá ní anything wẹ́ẹ́ fi assist ẹ máa ṣe fún ẹ but lẹ́ni o bá ṣe máa ṣe ni máa ṣe fún ẹ máa fún ẹ lówó cab tó ti yẹ so jẹ́ kó fún ẹ ní gbà kó fi mú cab. ilé eléyìí báyìí. ìwọ dìyẹn múná ṣùgbọ́n pé mi àti ẹ mo enjoy ẹ gan so má worry next time I'll make it up pẹ̀lú ẹ. ìyẹn tó bá jẹ́ kí n wá. ṣé yẹn Rosie. ìwọ fi yẹn lẹ̀ èmi á bá Rosie sọ̀rọ̀ ó make sure pé each time tí wọ́n bá ti ní request for ọmọ ìwọ ló ń send sí mi ó máa permanent ẹ má worry. símọ́ ọ̀bì ṣùgbọ́n kò tẹ̀ sí ọ̀ má lọ bẹ́ẹ̀ náà.
thank you so má kọ̀lẹ́. ṣé irú nǹkan tí òun gbà ń bi lélẹ̀ kí ni gbogbo bẹ́ẹ̀ ṣe ná mo kí ni wọ́n gbà fún ilé ṣọ́ irú ẹ̀jẹ̀ wo rèé bọ́lá lọ́ọ́ máa gbọ́ àwọn máa fara ṣiṣẹ́ ṣé bẹ́ẹ̀ lè ṣe bí lélẹ̀. níkẹ́ torí pé ò tí mọ̀ kankan ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ẹ̀yin rò pé ẹ̀yin ni first sight tó máa ṣiṣẹ́ pẹ̀lú bọ́lá lé mi ẹ wo ẹ jẹ́ ń sọ fún yín nígbà ayé Karo Tina Linda Abuja mítìtì ni ṣùgbọ́n ẹnu káwọn ọmọ ọlọ́mọ máa fi ara ṣiṣẹ́ kí bọ́lá lè máa jẹ́ yìí náà ni làwọn ọmọ yẹn fi lọ ọ̀rọ̀ kan ṣòro sọ ni kì í ṣe kó dùn mẹ́mi náà nú kò easy now kò dùn mọ́ mi nú bẹ̀ ọ̀rọ̀ ṣòro sọ gan láàrin ẹ̀yin gan bíbá yìí. tí n bá lóògùn máa lè fi pàǹtí yẹn kẹ because èèyàn kò lè máa ṣiṣẹ́ kéèyàn kan máa jẹ́ náà ṣó easy náà ni o lè kó àwọn àbúrò tẹ̀ kan máa ṣiṣẹ́ yìí kò possible kí n máa ṣiṣẹ́ kéèyàn kan máa gbà lọ́wọ́ mi mi dupsy baby èèyàn kan máa lórí mi a máa gbà ó lọ́wọ́ mi mo sorry gan ẹ̀yin mi kò possible. wá bí Bọ́láńlé tí wọ́n sọ pé o fẹ́ pààyàn bí àlọ́mọ méèyàn tí Bọ́láńlé jẹ́ kò sí lè ṣẹlẹ̀ tí Bọ́láńlé ò mọ̀ lábùjá yìí. ó délẹ̀ ṣé kérúbù ni a fẹ́ sọ ni àwọn aláfọ́pàpọ̀ gbẹ̀yìn ẹ jẹ́ tí wàá sọ tuntun fún yín Bọ́láńlé máa ń lọ sí ìlú kan àgọ́ ọ̀kà ni ibẹ̀ ni àwọn babaláwo tó gbóná sí wà ibẹ̀ ń ṣe Àbújá ń bì báyìí o ẹ jẹ́ sọ fún yín ò lè rí kankan ṣe sí Bọ́láńlé. babaláwo àti Bọ́láńlé lọ lè babaláwo kò possible now ṣọ́ọ̀ṣù àná máa ń wà wọ́n ti máa ń ṣe nǹkan sí ṣọ́ọ̀ṣù àgọ́ ni kò possible. ó fi yẹn kó yín jẹ lásán ni ó fi ń bojú ni. wá ní ó fẹ́ sọ fún mi pé o ò rí kòkò lọ́wọ́ Bọ́láńlé yín. rárá o. mo rí mú ètè sọnù mo jẹ́ ń sọ fún ẹ Bọ́láńlé gbóná ó gbóná ju ajẹrẹ lọ bó ṣe ń tọ́jú bọ olúṣẹlẹ̀ ló ń lọ kẹrìbù ló ń lọ àfà ló ń lọ́dọ̀ babaláwo Bọ́láńlé ò ṣèyàn kékeré o. àti Bọ́láńlé lọ lè babaláwo. ó kàn dùn mí ni wípé èmi jẹ nífà èmi jẹ lọ jẹ tán èmi bèbí yìí tó jẹ́ wípé nígbà ayé mi mo ń kó àwọn ọmọ jẹ ní Bọ́láńlé kan wá sọ mí di òtè tó ń ṣe bí bó ṣe wù tèmi máa lọ ṣiṣẹ́ fi ara ṣiṣẹ́ fi gbogbo wàhálà yẹn ṣiṣẹ́ fi Bọ́láńlé ẹ̀dẹ̀ máa gbowó lọ́wọ́ mi. ìgbóná bí òrèrè. àǹtí Bọ́láńlé. etí ìkẹyìí sì pẹ̀lú àǹtí yẹn o ẹ rọra o. ṣé ẹ rò pé. ọkàn ẹni ó ń bọ̀ àkàn ẹ̀. èmi jẹ lọ jẹ tán bèbí ní Bọ́láńlé oṣù kan wà ló wá kó mẹ́rẹ̀ tó ń fi ṣẹlẹ̀ yẹ wíwé ìsọ̀rọ̀ síbi ṣàkà jẹ́ lọ́gọ́ ṣọwọ́dé nínú iṣẹ́ yìí. ṣé mo lè cope pẹ̀lú iṣẹ́ àwọn ará bíi báyìí? èmi ò ní kídìnì kan Jídé ò mà gbọ́dọ̀ gbọ́. kí ló dé? ẹ̀rù ń bà mí pé máa lose ẹ àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìbò ṣe ń tàn yòyò yìí kó ṣèmi nìkan ni mò ń rí ọkùnrin máa pè ẹ́ lọ́tún máa pè ẹ́ lọ́sí wọ́n á gbà ẹ́ lọ́wọ́ mi. ọkọ ìyàwó Jídé èmi ló yẹ kí n máa bẹ̀rù èmi nífẹ̀ẹ́ gan-an ni mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ìwọ gan-an ló yẹ kí n máa bẹ̀ pé kó má dà mí. ṣùgbọ́n mo wá fẹ́ ṣe májẹ̀mú fún ẹ pé mi ò ní dà ẹ́ torí gbogbo bí mo jí láàárọ̀ ọ̀sán alẹ́ mi ò rí àwòrán míì ní ọkàn mi ju ìwọ lọ torí náà ni òtútù wa ń bà mí pé mo lè lose ẹ. èmi wá ń ṣe ìlérí fún ẹ lẹ́nu wípé èmi ò ní dà ẹ́ o. ṣé kí n fọkànbalẹ̀ ẹ lórí. fi lé mi lórí. pé gbogbo ibi tó bá lọ wàá máa bójú ẹ̀yìn wàá máa rí mi. bẹ́ẹ̀ni.